ẹ̀yin èèyàn ẹ gbà mí o ṣe rí lórí ọ̀rọ̀ yìí ìwọ tó o bá fẹ́ unfollow mi please mo bẹ̀ ẹ́ unfollow me and the reason is that ẹ má hide under pé torí pé ẹ jẹ́ fan mi I used to love you before kìnnìkan tẹ́ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí ò bá ti tẹ́ yín lọ́rùn mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ́ unfollow mi nítorí orí òtítọ́ ni mo máa wà èmi ò ní sí lórí irọ́ láíláí mo sọ fún yín pé kẹ́ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ nítorí mo sọ̀rọ̀ nípa safety or security ẹ ń ṣépè ẹ ń ṣe oríṣiríṣi ẹ wà selfish ẹ wà self-centered ẹ ń tìtorí orí kan ẹ kí ẹ nípa 35 orí tó kú ní àná ní èní inú ìbànújẹ́ làwọn òbí yẹn máa wà ẹ ronú yẹn èmi lẹ ń gbé ṣépè nítorí orí kan orí méjì ẹ ń claim wípé ṣé ẹjọ́ wọn ni mo dẹ̀ ń sọ fún yín pé the more tẹ́ bá ń wá fún mi the more tí mo máa open canker worm ẹ ń claim pé ṣé ẹjọ́ wọn ni ṣé ìjọ tí wọ́n lọ ṣe interview lọ́dọ̀ Oríyọmí Hamzat gbogbo yín ẹ gbọ́ nínú ẹni tó pè wọlé tó sọ wípé àwọn ti débẹ̀ ìpè látàná làwa ti wà ń bí that alone red signal ni that alone a very dangerous kíní ni tó yẹ kí wọ́n act on tí wọ́n act on it ẹ fi pé ọlọ́pàá ò ti ní gbọ́ yẹn wọn ò ti ní gbọ́ interview yẹn ẹ gbọ́ ṣé gbogbo ẹ̀yin tẹ́ lọ máa ń ṣe shooting tẹ́ máa ń ṣe event wọn ò kí ń ṣe pre-shooting wọn ò kí ń ṣe pre-event check ẹni tó fẹ́ lọ ṣe event kò yẹ kó ti kọ́kọ́ lọ síbẹ̀ kó ti rí the atmosphere kó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ before kó tó invite ọmọdé law tó guide ọmọdé almost the same ni all over the world àwọn tó ń ṣe event àwọn event planners àwọn tó máa ń ṣe wọ́n máa ń lọ síbẹ̀ before event gọ́gọ́ kọ́ lọ wò ó so wọn ò lọ síbẹ̀ láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ around ibi tí wọ́n fẹ́ kó ọmọdé lọ torí ẹ̀yin gbogbo ṣe rí kí government tó lè remand èèyàn wọ́n á ti pè gbogbo àwọn security personnel wọ́n á ti béèrè lọ́wọ́ wọn pé ìjọ ń wà wíwẹ̀ government ò kàn ní déédéé múyàn kí wọ́n remand èèyàn wọ́n á ti béèrè wọ́n á ti carry out investigation wọn wọ́n á dẹ̀ ní oh is this the case ó yá ẹ remind ẹ before kinní kan mi ò tún sọ̀rọ̀ mọ́ látijọ́ yẹn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ni jẹ́ kí n gbádùn ẹlẹ́ẹ̀ni fi mí lọ́rùn lẹ̀ èmi náà ò ní dákẹ́ so ẹni tí ò bá ní follow mi mọ́ kó unfollow mi lórí ọ̀rọ̀ yìí mo yọ̀ǹda torí pé téèyàn bá fẹ́ ṣe event á lọ síbẹ̀ gbogbo àwọn tó ń ṣe event pátá náà máa lọ ìmí á lọ ṣe rehearsal níbi tó ti fẹ́ ṣe event so kò sí wípé wọ́n lọ preview ibi tí wọ́n ti fẹ́ ṣe event apart from that on that interview ní ìjọ yẹn gangan èèyàn kan pè wọlé tó sọ wípé àwa ti wà ń bí látà náà that was the signal a very red signal abẹ́yìn ò rí gbọ́ yẹn abẹ́rùpọ̀ ọlọ́pàá ò ní gbọ́ ẹ padà lọ kẹ lọ gbọ́ interview yẹn téèyàn ò bá pè wọlé láti sọ pé àwa ti wà ń bí látà náà red signal ni red sign ni ìyẹn lásán ti send signal out pé wà ń bí látà náà kẹ ẹ jẹ́ a lọ wò ó àwọn tó ń ṣe event ó yẹ kó lọ preview gbogbo shoot láyé náà ti máa ń preview kó tó di pé wọ́n ṣe event màmá Naomi sọ wípé Naomi ti ń ṣe 10 years ago ẹ̀yin tẹ́ wà lórí social media ìgbà wo lẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ Naomi ṣé ẹ ti mọ̀ Naomi before kó tó fẹ́ Ọọ̀ni of Ifẹ̀ wà gbogbo marriage wọn kò tí pé 10 years màmá Naomi sọ nǹkan kan nínú interview ẹ̀ mo yẹ sọ pé the more you talk you further complicate yourself wọ́n ní àwọn èèyàn ń pe àwọn ṣùgbọ́n àwọn ò dáhùn torí pé àwọn ò mọ reason bẹ́ẹ̀ orúkọ àwọn ló wà lórí pamphlet àwọn tó ń pè wọ́n yẹn ta ló sọ fún wọn pé kì í ṣe pé wọ́n fẹ́ alert wọn pé wàhálà ti ń ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n dá wọn lóhùn gbogbo wa lè sọ̀ka kọrí síbì kan náà we can't be mad we can't be all mad kí ló dé tí wọ́n hacking to those calls because fúnra wọn náà sọ síta wípé àwọn èèyàn ń pè
àwọn èèyàn ń pe àwọn ṣùgbọ́n àwọn ò gbé call torí àwọn ò understand lóòótọ́ orúkọ àwọn náà fi sínú pamphlet ta ló sọ wípé ìpè tó ń pè wọ́n yẹn kò ń ṣe ìpè ìjayà tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ ní event tó ń bọ̀ kí ló dé tí ẹ ò even that point tẹ́ bá rí miss call ó yẹ kẹ́ ẹ padà pè padà ni let alone ẹ ní ẹ dá wọn lóhùn ẹ dẹ̀ ní event tẹ́ ẹ fẹ́ pe ọmọdé sí nígbà tẹ́ rí stampede yẹn ọlọ́pàá mélòó ni gbogbo yín lè identify níbẹ̀ traces ọlọ́pàá mélòó lẹ rí níbẹ̀ Olódùmarè ń gbọ́ gbogbo kíní ló ń gbénú mi ò fẹ́ sọ̀rọ̀ bọ̀ bẹ́ ṣe attack mi ẹ máa jẹ́ kí ẹ máa fa wàhálà ọlọ́pàá mélòó lẹ rí nínú stampede yẹn torí gbogbo yín wá ẹ ń ṣépè fún mi ẹ ń attack mi ọlọ́pàá mélòó lẹ rí ńbẹ̀ nínú stampede yẹn bó ṣe pọ̀ tó traces uniform man mélòó lẹ rí ńbẹ̀ a rí aláàjì níbi tó ti bọ́ sí òótọ́ ti sunkún bọ́ ọlọ́pàá mélòó lẹ rí ńbẹ̀ ṣé wọn kì í ṣe pre-shoot ni pre-event shooting wọn kì í ṣe ni ṣé wọn kì í preview event arena before the shoot ni emotion yín àti gbogbo nǹkan tẹ́ ń ṣe kò lè prevent ìjọba tó remind èèyàn wọ́n ti ṣe àwọn underground investigation wọ́n dẹ̀ remind èèyàn wọn ò tí ì gbéyàn lọ sí prison wọn ò tí ì gbéyàn lọ sí court wọn ò tí ì ṣe anything all of you ẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹni tó ṣì wà láàyè àwọn tó kú 35 children tí ò ń ṣọmọ kan tí ò ń ṣọmọ méjì ẹ kò fi pé kíjọba kò sọ pé oh go to your houses no worry kókò máa ṣe bẹ́ẹ̀ mi ìdẹ̀ tún sọ̀rọ̀ mọ́ ẹ dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní attack mi ẹ rò pé máa dákẹ́ ẹ ń claim pé ẹ ò mọ̀ the night before somebody called into the show and said we've been there since yesterday kíni precaution kíni ẹsẹ̀kẹsẹ̀ ló ti yẹ ká gbọ́ pé ẹ débẹ̀ látàná kẹ̀ irọ́ o kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní alert gbogbo àwọn security operatives gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní alert wọn pé wọ́n láwọn ti débẹ̀ lọ́nà látàná o eléyìí ò right o kíní kan kí lẹ ṣe sí prevent shooting ibi tí wọ́n fẹ́ káwọn ọmọdé sí ṣe lọ before the day èèyàn mélòó ló wà ńlẹ̀ ta ni contact person ṣe lọ before the date of the event láti lọ wo atmosphere láti lọ wo environment láti lọ ṣe pre-shooting ṣe lọ I don't understand and the fact pé ó ṣẹlẹ̀ ní Anambra àbó ṣẹlẹ̀ ní Abuja it cannot stop the government from doing nǹkan tó yẹ kó ṣe ìgbà tẹ́mi ṣe orí sẹ́ráfù ń bí àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti lo aṣọ sẹ́ráfù àti níbi táwọn èèyàn ti faṣọ sẹ̀lẹ̀ smoke lórí line tó mu ọtí àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó ti lo aṣọ sẹ̀lẹ̀ Ọlọ́run sọ pé orí mi náà ti máa bẹ̀rẹ̀ wọ́n hold on to me wọ́n fẹ́ fà mí ya pẹ́rẹpẹ̀rẹ lẹ́yìn ìgbà yẹn tí mo ṣe tí ò tán ìgbà yẹn ni àwọn bọ̀bọ̀ Àṣàkẹ́ yìí ló padà lo aṣọ white kò sí nǹkan tó rí ṣe sí ìyẹn ò dẹ̀ stop àwọn sẹ́ráfù from dragging me èmi ò wà after anybody mo sọ fún yín pé mo wà tẹ́ bá ń claim pé wọ́n ṣe kinní kan wọ́n ò ṣe kinní kan ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò ṣe nǹkan kan go and listen to that interview if someone did not call in pé àwọn ti débẹ̀ látàná kí ni nǹkan tẹ́ ṣe sí nígbà tẹ́ gbọ́ information that was a very vital information to act upon kí ni nǹkan tẹ́ ṣe sí kí lẹ ṣe sórí information yẹn if you want to unfollow me this is the best time for you to unfollow me unfollow me but wípé mi ò ní sọ̀rọ̀ wípé I will act according to your own emotion I will never do that because ó yẹ kí prevent shooting kó wà and the mother confirmed that she was called but she did not pick the calls whereas orúkọ tó wà lórí pamphlet làwọn èèyàn máa pè tó bá wà in danger she confirmed gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà so you expect pé kí government kọ́ ni àwọn ọmọ tó à ń sọ̀rọ̀ àwọn ọmọ tó ti kú
màmá yẹn confirm pé olú ọmọ ni Naomi jẹ́. Who says báwọn ọmọ tó kú yẹn wọn lè jẹ́ olú ọmọ fáwọn parents wọn? So that when you are talking, ẹ jẹ́ ká àwọn tó mọ̀ ń gbọ́ wà. Ṣé kò sólú ọmọ lára àwọn ọmọ tó kú yẹn pé olú ọmọ ni Naomi jẹ́? So kò sólú ọmọ lára àwọn ọmọ 35 children tó kú. Nobody say kò sí nǹkankan tí ìjọba máa ṣe, but ẹ̀yin náà ẹ ń pé kí Ọọ̀ni of Ifẹ̀ dá sí. Níbi tó dé yìí tí Ọọ̀ni of Ifẹ̀ bá dá sí, wọ́n á drag ẹ̀. Ẹ̀yin náà lè máa padà drag ẹ̀. Ẹ máa ní ìfẹ́ ìlú òdà, ìlú òdà, ìlú òdà, ìlú òdà. Ẹ̀yin náà lè ń bàlújẹ́, mo ti sọ fún yín. Tí máa yẹn tó bá máa dá sí, wọ́n sì máa dé ibi tó máa dé kó tó dá sí. Wọn ò tí ì hear ẹjọ́, wọn ò tí ì hear anything, ẹni kó dá sí. So ó mì pé anyone can just do anything in the name of you have a godfather tó máa dá sí. Nobody is saying pé anything ṣẹlẹ̀. Tí máa yẹn bá dá sí nísìn, àwọn ẹrù pé àwọn international wọ́n máa drag ẹ̀ kó lè dá sí nísìn. Kó lè dá, ẹ jẹ́ ká máa present ara wa bí ẹni tó tiẹ̀ mọ̀ nǹkan. Ẹni tó bá fẹ́ unfollow me, please unfollow me. Torí pé mi ò lè ronú pẹ̀lú yín. Mo dẹ̀ mọ̀ pé àwọn nǹkan tí mo rí tí mo ń sọ yìí, gbogbo nǹkan táwọn ọlọ́pàá náà máa rí tó máa put in place láti sọ pé ó yá ìṣe báyìí nìyẹn. Ìyẹn ò dẹ̀ wá mí pé anything máa ṣẹlẹ̀ sí wọn, just like I said in the morning, pé kò mí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí wọn. But ẹ lè sọ wípé kí àwọn ọmọ tó kú yẹn náà bó tiẹ̀ ní gba justice bẹ́ẹ̀ ṣe fẹ́ kí wọ́n gba justice kó dẹ̀ kó lọ bẹ́ẹ̀. No, you can't say that. You can't say that. Bọ́n bá ní gba justice bẹ́ẹ̀ ṣe fẹ́ kó gba justice, ẹ lè ní kó lọ bẹ́ẹ̀. Ìmí tí ẹ ní torí pé mo fẹ́ Ọọ̀ni of Ifẹ̀. Ìmí pè mí ní girlfriend. Ẹ sí mi jọ tí ń jẹta tí mò ń sọ fún Ọọ̀ni pé àwa ìtàn ṣe lọ sí Bàdó. I'm a truth sayer, I'm a realist. Kò sí nǹkan tẹ́ lè ṣe, mi ò ní bulge lórí ọ̀rọ̀ yìí. Because ẹ ní excuse. Wọ́n ní ẹ sọ ọmọ, wọ́n sọ ọmọ látorí fence, wọ́n ṣe kíní kan. Àwa ò rí evidence yẹn. Ẹ sọ ni. The evidence tá a rí òun náà ni wípé we couldn't see any security operatives around that place. A gbọ́ wípé ọmọ kan sọ, èèyàn kan calling specifically ó sọ wípé a ti wà ń bẹ̀ látàná. That ìyẹn baba ńlá red flag, baba ńlá information ni, but tí wọ́n take into cognizance, wọ́n fọwọ́ wave pé bóyá wọ́n wò pé ìyà ló máa jẹ yín pa, wọ́n ní kẹ́ wá lé ní ẹ wá ti débẹ̀ látàná. Ìyẹn gangan ó ti fún wọn ní insight bí bẹ́ẹ̀ ṣe máa rí. Ipe wọn ò ṣe pre-event shooting is a negligence on the part of the organizers. So ẹ̀yin tẹ́ ń wá fún mi, mo sọ fún yín pé mo mọ nǹkan tí mò ń sọ. Mo dẹ̀ sọ fún yín pé mi ò ní nǹkan kan against anybody nínú wọn. Ọlọ́run dẹ̀ rí mi. Mi ò ní nǹkan kan against anybody no, but ẹ stop nǹkan tẹ́ ń ṣe. Ẹ stop nǹkan tẹ́ ń ṣe. Torí pé nǹkan tẹ́ ń ṣe ò right, ẹ ń further complicate issue ni. Tí wọ́n bá tí òfin law enforcement tó bá lè yọ odidi Lamido Sanusi kúrò lórí oyè Emir of Kano, wọ́n yọ kúrò lórí oyè. No one is above the law, and no one should be above the law. No one should be above the law. The fact pé ẹ wà insensitive against those children that died, 35. So tá bá sọ wípé ìlú le everybody gbébọn kó lọ máa para wọn ní títì then, because ọ̀pọ̀lọpọ̀ yín tún hide under that. Ìlú le ká lọ máa ya ẹran ara wa, ká lọ máa ya jẹ then. Ẹ jẹ́ ká lọ máa ya ẹran ara wa, ká lọ máa ya jẹ because ìlú le. Ìlú le ìwọ tó ní ìyálé gbé ìbọn kó pàyẹ́ àbí kó ṣe pé wọ́n máa ń ta orí, wọ́n dẹ̀ máa ń ta ẹsẹ̀. Gé ẹran ara yín kẹ́ lọ tà nítorí ìlú le. Ẹ lọ máa tà nítorí ìlú le. Mi ní nǹkankan against anybody, but I'm just telling you pé bẹ́ ṣe fẹ́ gbà yẹn route tẹ́ ń gbà yẹn, ariwo tẹ́ ń pa gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn kò ní kíjọba
àbí kò fi kò dọ́dọ̀ òfin kò ní kò fi má ṣe nǹkan tó fẹ́ ṣe. Because àwọn loopholes ó ti wà. Loopholes ti wà. Loopholes ti wà. Ẹ̀bẹ̀ ló yẹ ká máa bẹ̀, ẹ̀bẹ̀. Gbogbo ìlú le okini kan ẹ̀bẹ̀ ló yẹ kí everybody máa bẹ̀. Loophole tẹ́ ẹ bá tiẹ̀ mọ̀ gbogbo nǹkan mo ti fún yín ní méjì nsìn. A day before the event, a lady called into the show and said, "Àti wà ńbẹ̀ látàná." Security issue ni. That was a red flag. So you could call for security help. Ìyẹn number 1. Number 2, méjì tí mo fún yín, ẹ lọ máa ronú lórí ẹ̀ pé loopholes tó yẹ kẹ́ fi máa bẹ̀bẹ̀ ni. Ìkejì, ó ní prevent shooting. Ó yẹ kí prevent shooting wà. Gbogbo ẹ̀yin tẹ́ handle event, ẹ máa ń lọ before the real event láti lọ wò. Kí ló dé tí àwọn èèyàn tó fẹ́ host ọmọdé tí wọ́n lọ ṣe kíní wọn survey wọn before the event. Tó bá yẹ pé wọ́n lọ according to, because ẹ̀yin lẹ ń shoot according to nǹkan tẹ́ sọ pé àwọn èèyàn ti ń débẹ̀ beforehand. Tó bá jẹ́ pé wọ́n lọ before the event, wọ́n á ti rí pé àwọn èèyàn ti ń débẹ̀ beforehand, before the day. Bóyá wọ́n ṣe preview, wọ́n á ti rí. Then ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé wá Abuja and Anambra, ẹ lọ gbọ́ news dáadáa, ẹ lọ ka news kẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀. And apart from that, why me? Why tí Serafu ṣe face me? Why tí àwọn Mùsùlùmí ṣe face me? Nígbà tí wọ́n mọ̀ wípé àwọn kan tí ń lo aṣọ Serafu. In fact, mo gbọ́ categorically lẹ́nu bàbá Fẹ́mi tó wà ní America tí wọ́n ṣe show fún mi yẹn pé àwọn èèyàn tí ń ṣe tẹ́lẹ̀, àwọn èèyàn tí ń lò, ṣùgbọ́n ìwọ la máa fi jófin. Bàbá yẹn sọ lórí program ẹ̀ pé lóòótọ́ làwọn èèyàn tí ń lo agbára, wọ́n ti ń lo Serafu, wọ́n ti ń lo aṣọ Serafu, but ìwọ làwọn èèyàn máa fi jófin. Nǹkan tó sọ nìyẹn. So tẹ́ bá ní why Abuja, ẹ lọ ka nǹkan tí news sọ nípa Abuja, and I want to believe that government will not ignore that. But nítorí pé kò ń ṣe àwọn tẹ́ ẹ mọ̀, kò ń ṣe favourite yín ló involve sínú ẹ̀. Kò ṣe favourite yín ló wà nú ẹ̀, kò ṣe àwọn tẹ́ mọ̀, kò jẹ́ kẹ́ mọ̀ pé government ṣe nǹkan pa ẹ̀. And secondly, let me tell you, anywhere in the world, ọ̀rọ̀ ọmọdé máa ń take priority. Anywhere in the world, ẹ rí pé mi náà sọ̀rọ̀ nípa àwọn àgbàlagbà yẹn, ọ̀rọ̀ ọmọdé máa ń take priority. Nítorí kíní yẹn wà horrific. Ní ilẹ̀ ẹlẹ̀ táwọn ọmọ yẹn ti ń sunkún, kò sí ẹni wọ́n wà helpless, wọn ò lè sọ̀rọ̀. Whatever happens, àwọn ọmọ yẹn ò mọ̀ nǹkan kan. So anywhere in the world, ọ̀rọ̀ ọmọdé máa ń take priority. Tí nǹkan bá ṣe ọmọdé nínú ilé tó ṣe àgbàlagbà, wọ́n á kọ́kọ́ lọ gbọ́ tọmọdé náà kó tó gbọ́ tàgbàlagbà. So whoever wants to unfollow me, please unfollow me. Because èmi, the more you come for me, the more I will come, and I will come and talk. Mi ní dákẹ́, àfi tí mi bá rí, bóyá kẹ́ bí àwọn tó ń send ẹ̀ sí mi, kó má send ẹ̀ sí mi. This is not about, it's not being tribalistic, it's not Yoruba. Oh, Yoruba. Ọlọ́run rí mi, mi ò mọ any one of them rí. I'm just being factual. There are loopholes tó wà, tó yẹ kẹ́ fi máa bẹ̀bẹ̀. Nǹkan mẹ́ta ni. Number 1, somebody called in before the show. Ó dẹ̀ divulge a very important and vital information. Pé a ti ń débẹ̀ before the day. Number 2, no pre-event survey. Number 3, the mother just yesterday said she was called, but because she did not understand the reason people were calling her, she didn't pick the call. Yet, orúkọ wọn ló wà nínú pamphlet. So please, back off me, because I'm not you. And whoever wants to unfollow me based on this, please exit. Farewell. Good riddance to bad rubbish. Because ẹni tó bá unfollow me lórí ọ̀rọ̀ yìí, ó mean pé kò suppose láti follow me in the first place. Ẹni tó bá unfollow me lórí òótọ́ tí mo sọ yìí, kò suppose láti follow me in the first place. So you can unfollow me. And for those of you that will keep saying, gbajúmọ̀ kó àtòbò, má sọ nǹkankan, ìgbà tí mo help àwọn ọmọ Iraq tí wọ́n dé Nigeria, sọ fún mi pé kí n gbajúmọ̀ kó àtòbò.
Ìgbà tí mo ti help, tí mo ṣe charity, tí mo ti help a lot of people here. Sọ fún mi pé kí n gbájúmọ́ Oko Àtòbò. Why is it pé nǹkan tí ò bá ti favor yín lẹ máa ní gbájúmọ́ Oko Àtòbò? I will never ever dance to your tune. Till thy kingdom come. Èpè yín ò lè ṣe nǹkan kan fún mi because mi ò ní ronú. Ẹni tó bá ní làákàyè, tó bá láròjinlẹ̀ pẹ̀lú nǹkan tí mo sọ kalẹ̀ yìí, á mọ̀ wípé ẹ̀bẹ̀ ló yẹ kẹ́ máa bẹ̀. Á dẹ̀ mọ̀ wípé àwọn nǹkan tí mo sọ kalẹ̀ yìí ó máa wà lára àwọn nǹkan tí government ti rí kó tó remind àwọn èèyàn. Á dẹ̀ mọ̀ pé reminding àwọn èèyàn kò mean wípé wọ́n ti wà lẹ́wọ̀n or wọ́n fẹ́ pa wọ́n, pé ìgbà míì gan kí tension lè lọlẹ̀, because you never can tell. A rí èèyàn tó jáde nínú àwọn prophetess, ìkànnà àwọn prophets yẹn tó ní àwọn ò ní gbà, family ń wà lára àwọn tó kú, kíníkan. Àwọn èèyàn lè máa sọ̀rọ̀ lóòótọ́ nítorí pé ẹ mọ̀ àwọn tó kú, ẹ mọ̀ intention wọn. Lára safety precautions tí ìjọba put up ni láti fi àwọn èèyàn yẹn pamọ́. Lára safety precautions tó put up ni láti fi àwọn èèyàn yẹn pamọ́, because most of you crying kò ṣe gbogbo yín nínú yín dá. Ìjọba pẹ̀lú nǹkan tá ń sọ yìí, ẹ má gbàgbé pé ó la ẹ̀mí lọ. So ìjọba ò lè fi wọ́n sílẹ̀ kó máa rìn ní títì, because ẹ mọ̀ ẹni tí ó ní psychosis, ẹ mọ̀ ẹni tó ní wàhálà, ẹ mọ̀ ẹni tí inú ẹ̀ ò dá, ẹ mọ̀ ẹni tí nínú àwọn parents àwọn ọmọ yẹn, ẹ mọ̀ ẹni tí orí ọpọlọ ẹ pé, ẹ mọ̀ plan wọn torí pé wọn ò sọ̀rọ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní èmi ò mọ̀, mi mọ̀ bóyá pre-event plan ní bá wà. Mo mọ̀ pé wọ́n lè máa hold kíní yẹn. Then tí pre-event visit bá wà or survey bá wà tí wọ́n dẹ̀ ṣe hold nǹkan yẹn pẹ̀lú nǹkan tí wọ́n rí tán rí, kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀? So unfollow me. Tẹ́ bá fẹ́ unfollow me, please. If you want to unfollow me, you are free to your tent, O Israel. You're free láti unfollow me. But I wouldn't keep quiet. As long as you continue to attack me, I'll continue to come out. And stop telling me to keep quiet, because these people are not keeping quiet. They keep attacking me. They keep cursing. So stop telling me. They keep cursing me. You're asking me to keep quiet. Stop telling me when I know I'm on the right channel. Timo demo pe òótọ́ ni mò ń sọ. I'm not supporting any ìjọba. One big by just mo call out. In fact, Governor Seyi Makinde go mo fẹ́ lè sọ̀rọ̀ òdì. Later ni mo ṣe wá apologize. De bọ́ta, de bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ètò ń ṣépè. Go and watch the interview and go and find out if there was pre-event survey. Go and find out. And stop cursing me. Yeah, thank you, Ajiboye. Nigeria hates truth. I know. They hate truth. But we wallow in sentiment. Wallow in emotional blackmail. I don't care how you feel about me. I'm not against anyone. Me ò ní koko against anybody. But I'm just saying nothing but the truth. A lọ gbọ́ interview yẹn. There was a very, very vital information. Tí èèyàn kan pè tó sọ nínú interview yẹn, but ṣé wọ́n take to it? Kí ni action tí wọ́n take? Ẹ fi pa àwọn ìjọba kan máa ní ẹ remind wọn tí ní bèrè pé ẹ̀yin security ṣe gbọ́n pa ẹ̀. Ṣé wọ́n pè yín ẹ publish letter tẹ́ kọ sí ìjọba láti invite security operatives ẹ gbé síta. À ń sọ̀rọ̀ ọmọdé anywhere in the world. Mo lè decide láti má sọ̀rọ̀ Anambra, sọ̀rọ̀ Abuja, because anywhere in the world ọmọdé stand priority. If those children were adults, wallahi mo lè má sọ anything. Mo lè má sọ nǹkankan. So what are you talking about? Leave me alone. Leave me alone. And whoever wants to unfollow me, please, I'm begging you in the name of God, unfollow me over this issue. Because to unfollow me over this issue, you were not meant to follow me in the first place.
then ẹ lọ wo nǹkan tí law sọ now tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ lọ wo nǹkan tí law sọ ṣe báwọn bàbá Fẹ́mi Fálànà wọ́n máa ń jà fún ẹ̀tọ́ ìlú ó yẹ kó ti bọ́ta sọ̀rọ̀ tó bá tán bá fi pé kò sí any loophole ó yẹ kó ti bọ́ta sọ̀rọ̀ ẹ lọ wo nǹkan tí law sọ now àwọn bàbá yẹn á ti bọ́ta sọ̀rọ̀ 100% tó bá jẹ́ pé kò sí any kíní ẹ kò ń fi sentiment bọ́ ni and I'm not going to join you in that ẹ dẹ̀ ń call kábíyèsí kí ni kábíyèsí lè ṣe kábíyèsí ni you don't understand kí kábíyèsí tó lè sọ̀rọ̀ wọ́n á ti mọ bí tí ọ̀rọ̀ ń lọ but kábíyèsí náà lè sọ wípé kí ìjọba má ṣiṣẹ́ wọn he can't say that ariwo tẹ́ẹ̀dẹ̀ ń pa yìí ọlọ́run ẹ̀ ń further complicate issues ni bẹ́ẹ̀ ṣe attack àwọn èèyàn ẹ̀ ń complicate issues ni the best thing eléyìí náà irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí o tí mo ní ẹ̀bẹ̀ ní kẹ́ máa bẹ̀ the best thing ni pé kó ṣáà kíní mercy pẹ̀lú justice nǹkan tó yẹ kẹ́ máa bẹ̀bẹ̀ nìyẹn pé ẹ jọ̀ọ́ a mọ̀ pé eléyìí ti ṣẹlẹ̀ ẹ ṣáà ṣàánú wa but ẹ ń ṣépè ìjọba sọ pé kò sóúnjẹ ẹ lọ sínú ilé ẹ lọ máa ya ẹ mú ọ̀bẹ kẹ́ máa gúnra yín in the name of pé kò sóúnjẹ jẹ́ ká máa para wa ní títì in the name of pé kò sóúnjẹ please we are not all stupid ẹ fi mí sílẹ̀ tàbá rẹ̀ tó fẹ́ pè tó fẹ́ ṣépè ẹ lè pè mí kẹ́ ẹ ṣépè kẹ́ sọ̀rọ̀ èdè ń sọ̀rọ̀ èdè ń ṣépè èdè ń sọ oríṣiríṣi ẹ fi pé gbogbo wa la máa sùn la máa kọrí síbì kan náà ni no nobody is saying kò sẹ́ni tó sọ she's also special but she's not dead ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó kú and she can never die she will not die but we are talking about 35 dead children here. And they kò fẹ́ kí ìjọba kò sweep that justice over the carpet because you love and you love anything love. You're not thinking about the children. You're not thinking about the parents of the children. Ibebe ṣe ń ṣe igo enwa insensitive. And the government, àwọn government náà ń rí, àwọn tó jábí amọ nínú wọn wọ́n ń rí, and your sentiment cannot change anything. But then sọ pé ore mi ò ní pé kò ṣore but did she go there before the event? If she had gone there she would have seen pé eléyìí o danger is pé danger was imminent. She would have seen it. Ó dàbọ̀.